dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò ní ìkànnì Àwaarawa TV. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwa la máa ń ti ojúlé dójúlé láti mọ ibi tí ọbẹ̀ gbé dùn, pẹ̀lú bí ẹ̀yin èèyàn ti ṣe ń béèrè lọ́wọ́ wa lórí ìtàkùn ayélujára pé ẹ nílò láti gbọ́ láti ẹnu àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́, pàápàá àwọn tí ó jẹ́ pé ó yẹ kí wọ́n súnmọ́ wa dáadáa, tí wọ́n wà ní ìgbọnu bí nǹkan ti ṣe lọ nínú ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC. Inú mi dùn, ayọ̀ mi kún láti jẹ́ kó di mímọ̀ fún yín pé lára iṣẹ́ tẹ́ rán wa, a gbìyànjú, a dẹ̀ ti rí ọ̀kan lára àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń pàṣẹ nínú ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní òkè pátápátá. Àwọn ni wọ́n gbà wá lálejò fún ti àsìkò yìí. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Wọ́n ní ẹnu onípọ̀n báyìí láti ń gbọ́n pọ̀n òun. Fúnra wọn ni wọ́n ó fi ojú ara wọn hàn, tí wọ́n ṣàkàwé ara wọn, tí wọ́n sì dárúkọ ara wọn fún ẹ̀yin aráalé tí ẹ̀ ń wò wá. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ káàárọ̀. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá sà. Orúkọ mi ni Honourable Hafiz Bolaji Rẹpẹtẹ. Ẹ jẹ́ tá bá tiẹ̀ ní ká béèrè rẹpẹtẹ. Ṣé orúkọ ni àbí àlàjẹ́ àbálàjẹ́ tó ti padà di orúkọ? Àlàjẹ́ ni bọ̀, ó ti wá di orúkọ. Ó ti di orúkọ báyìí, ó ti wọnú ara wọn. Ó ti wọnú ara wọn. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, ojú yín ṣọ̀wọ́n púpọ̀, a mọ̀ pé iṣẹ́ ìlú náà ni. Ká má dènà pẹnu, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí bí ẹgbẹ́ òṣèlú APC ti ṣe ń darí lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí a bá tiẹ̀ ní ká béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ẹ jẹ́ igbákejì adarí fún ikọ̀ àwọn ọ̀dọ́ lápapọ̀ ẹgbẹ́ òṣèlú APC, kí ni ẹ̀ ń ṣe sí? Tẹ́ rò pé ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC ń tẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn, tí ó fi wáyé pé ẹ fẹ́ wá pé ẹni tí ń ṣe olùdíje yín o, àǹfààní á wà fún wọn láti ní àwọn ó dé ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà? Tẹ́ bá wò ó depend lórí ibi tó ń kálukú bá ìyà tó ń kálukú bá kọ sí. Nígbà tí APC déjọba ní 2015, èló ni orílẹ̀-èdè Nàìjíríà, èló ni wọ́n ń pa wọlé sínú àpò ìjọba? Nígbà tí PDP wà ń bẹ̀, èló ni wọ́n ń pa wọlé? Àwọn nǹkan tí APC government ti ṣe in terms of infrastructure, àrí train, títì tí wọ́n ṣe everything. Nígbà tí PDP tiẹ̀ wà ń bẹ̀ tán pa owó tó pọ̀, wọn láǹfààní láti ṣe gbogbo eléyìí. So nínú ìṣàkóso APC náà ni COVID náà wọlé, tó jẹ́ pé ó bà ọrọ̀ ajé gbogbo àgbáyé jẹ́. In fact, àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n làmìlaka kọjá Nàìjíríà, kọjá orílẹ̀-èdè Nàìjíríà, tó jẹ́ pé lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, wọn ò tí ì bọ́ nínú làásìgbò àìsàn àrùn tí ó ṣẹlẹ̀ nígbà náà tó ti bà gbogbo ọrọ̀ ajé wọn jẹ́. So ẹja fún ẹgbẹ́ APC ní àmì pé ó ṣe dáadáa, ó pegedé. Àwọn gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fáwọn èèyàn, gẹ́gẹ́ bí ìjọba, a ṣe gbogbo ẹ̀ tán, àwa náà kù síbi kan. Àwọn ibi tó kù sí yẹn, tàbá wò pẹ̀lú ibi tá a ti ń bọ̀ àbí tó kù sí, mo nígbàgbọ́ pé ẹgbẹ́ APC á ṣe dáadáa. Ẹ dẹ̀ wo ẹni tá a falẹ̀ fún ààrẹ wa, ìyẹn Asiwaju Bola Ahmed Tinubu. Gbogbo la mọ̀ pé ọlọ́pọlọ pípé ni, a mọ̀ nǹkan tó lè ṣe. So gbogbo tó bá kù díẹ̀ sí tíjọba President Buhari tó fèsì, mo nígbàgbọ́ pé tí Asiwaju bá débẹ̀, gbogbo àtúnṣe tó yẹ kó ṣe ló máa ṣe. Ṣé ẹ rò pé omi ti pọ̀ ju ọkà lọ? Ṣé ẹ rò pé nǹkan ti bàjẹ́ kọjá nǹkan tí a lè sọ pé Aṣíwájú tán bá débẹ̀ ò tán láǹfààní àti wọn á dàyà kọ lọ? Kò lè tí ì bàjẹ́ tó bó ṣe bàjẹ́ tó ní 1999. Tẹ́ bá wo ìpínlẹ̀ Èkó ní 1999 nígbà tí Aṣíwájú dé, ó ti dàbí nǹkan tẹ́yẹ olóyìnbó wá ń pè ní failed state. Táìgbà yẹn tẹ́ bá rí gbogbo ojú títì ìdọ̀tí ní everywhere, kò sí nǹkan tó ń lọ. Bọ̀ láàrin ọdún mẹ́jọ, ó ṣe àtúnṣe tó yẹ kó ṣe. Ó dẹ̀ tún fi ẹni tó máa tẹ̀lé ìlànà tó ti làálẹ̀, ìyẹn Bolaji Fáṣọlá. So gbogbo nǹkan ló létò. Èmi nígbàgbọ́ pé tẹ́ bá wò àwọn àṣìṣe kọ̀ọ̀kan wà tí President Buhari ṣe, but Aṣíwájú ò ní ṣe rẹ̀. Torí pé òun Aṣíwájú ò kí ń ṣe pé ẹ̀yà mi nìkan ni. Ó máa ṣe nǹkan tó yẹ kó ṣe. Ẹni tó yẹ kó wà ní ipò A á fi sí A, ẹni tó tọ́ sí B á fi sí B. Kí làwọn ìṣòro tá a máa ń ní? Òun náà ni wípé ọmọ ìyá mi ni, bóyá kójú òṣùwọ̀n kò kójú òṣùwọ̀n jẹ́ á fi síbẹ̀. Aṣíwájú ò ní bá yín ṣe yẹn. So mo lè fi dáhùn èèyàn lójú pé gbogbo àwọn tó máa ṣe ìlú bá a ṣe fẹ́ kó ṣe rí, Aṣíwájú ti ṣe tẹ́lẹ̀. Níbi tí situation Nàìjíríà dúró dé ń bì, nídìí ẹni tó jẹ́ pé á dé àìṣẹ̀mọ̀ wá kọ́ṣẹ́ lẹ́nu iṣẹ́. Nídìí ẹni tó jẹ́ pé iṣẹ́ yẹn ti yé tẹ́lẹ̀.
ọjọ́ tó bá ti ń wọlé tán ti ń búra fún ló gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà. So àfẹ́ ẹni tó yẹ pé àgbàtà débẹ̀ wọ́n ṣe máa kọ bí wọ́n ṣe ń ṣe lé bí wọ́n ṣe ń ṣe lé, ó máa gbà ní bí ọdún 2 ọdún 3 kó tó yé. So àfẹ́ rèèyàn bẹ́ẹ̀ ẹni tó lé experience, Aṣíwájú ní experience láti ṣe presentation tá a bára wáyé ẹni tá a ní dídá tá a ní Asiwaju Bola Ahmed Tinubu ni. Aṣíwájú tí ẹ̀ ń sọ pé a nílò yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń jáde lórí ọjọ́ orí. Bí a bá ní ká sọ̀rọ̀ nípa ọjọ́ orí, ọmọdé mi náà lè jẹ́, ó lè má tí lọ́jọ́ orí tí Aṣíwájú ní kó ní àwọn ìpèníjà lórí ètò ìlera. Ṣùgbọ́n fún ti Aṣíwájú, ọjọ́ orí àti ìlera ó ti parapọ̀ tó fi lè mú ọ̀kan lára ikọ̀ ìpolongo wọn tó yọ fódà arábìnrin àwọn tó ní òun ò lè tẹ̀síwájú mọ́ o, kò yé Aṣíwájú mọ́, Aṣíwájú ò mọ nǹkan kan, bí èèyàn bá ń bá Aṣíwájú sọ̀rọ̀ báyìí ọ̀tọ̀ ní ibi tí wọ́n á máa gbọ́rọ̀ lọ. Ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ ọ̀dọ́ tẹ wá ní ká máa tẹ̀lé Aṣíwájú, ká máa tẹ̀lé Aṣíwájú, ṣé ẹ rò pé eléyìí á tún fa nǹkan míì fún wa láwọn ọjọ́ iwájú? Tẹ́ ẹ bá wò ó, mo máa ń ṣe àwọn àpẹẹrẹ kan. Aṣíwájú ò ń ṣe tó pé bóyá mo máa ń kà nínú ìwé ìròyìn, ẹni tí mo mọ̀ dáadáa tí mo ti bá jókòó papọ̀ rẹ̀ ni. Ní 1999 ẹ lọ wo iye àwọn ọ̀dọ́ tó ń jẹ́ gómìnà ìgbà náà. Saminu Turaki ní Jigawa 39 years old ni, Orji Uzor Kalu 35 ni, former governor Cross River Donald Duke, wọ́n pọ̀ báyẹn tó ń jọ̀dọ̀. Gbogbo wọn ni mo lè lẹ́nu mi gbà láti sọ fún yín pé wọ́n ṣe dáadáa sọ́dọ̀. Ó wà nínú àwọn ìtàǹsì lọ́wọ́ ń sìn báyìí náà tó pọ̀ dọ̀ ni wọ́n tán jẹ́ gómìnà tó pé wọ́n ṣe dáadáa. Àti ṣètò òlu ó gba experience. Ọ̀dọ́ ni mí, mo fẹ́ kọ̀dọ̀ náà wá bíbọ́ iṣẹ́ yìí èèyàn máa ń kọ́ ni. Ẹ lọ wo ìgbà tí Aṣíwájú jẹ́ gómìnà ní 1999, Fáṣọlá ó fi ṣe mínísítà, ó fi Ambode Sanwó-Olú tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ sìn báyìí ó jẹ́ ẹ̀sẹ̀, Ọpẹ́yẹmí Bámidélé tó jẹ́ sẹ́nétọ̀ nsìn. Ẹ wá lọ wo gbogbo àwọn tí mò ń dárúkọ yẹn, Lai Muhammed, ẹ lọ gbogbo wọn sìn báyìí wọn ti kọjá 53 years of age. Ẹ wá minus 1999 sí 2023, ẹ yọ age wọn kúrò bẹ́ẹ̀. Ẹ máa rí wípé nígbà tí wọ́n di Aṣíwájú fún wọn láǹfààní yìí, èyí tó dàgbà nu wọn pátá ló jẹ́ 36 ìgbà náà. So Aṣíwájú ẹni tó jẹ́ pé ọkàn tí wàá balẹ̀ pé tó bá wà ń bẹ bẹ́ẹ̀ nípa àwọn ọ̀dọ́ náà ni àwa ń bẹ. A ṣe pẹ̀lú experience tó ti ní, a fi wá mọ̀nà bí wọ́n ṣe ń ṣe lé bí wọ́n ṣe ń ṣe lé, sódà tó bá ń lọ ọ̀dọ́ á lè take over, á ti mọ nǹkan tó yẹ ká ṣe. Ipò Nàìjíríà kan ṣe pé bóyá mo kàn gbéwèé kalẹ̀ mo kà á. A ní ìṣòro kan nínú ẹgbẹ́ APC ní national kò ṣe ní state level, jẹ́ pé gbogbo àwọn achievements President Buhari lórí ọ̀dọ́, ara àwọn èèyàn àwọn tó ń ṣe agbẹnusọ fún ìjọba àpapọ̀ wọn ṣètò. Tí máa ń sọ fáwọn èèyàn pé President Buhari ti ṣe báyìí fáwọn ọ̀dọ́, wọn á ní ẹ̀ tẹ́ bá wo nígbà COVID yẹn, mo ní àwọn èèyàn tó jẹ́ pé through Ministry of Youth and Sport wípé President Buhari approve 150 billion, àwọn èèyàn gba owó, wọ́n publish ẹ̀ jáde nínú paper. Mo ní àwọn èèyàn ní Ọ̀yọ́ State tó pé ẹni tó gbà tó kéré jù ló gba 1.5 million, wọ́n dẹ̀ jẹ́ 550. Nípínlẹ̀ Ọ̀yọ́ yìí. Nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tí mo lè evidence dání. Tá a dẹ̀ lè rí wọn tá. Mo lè sọ tẹ́ bá fẹ́ mo lè sífà pépà gan gbórúkọ jáde. Ṣé àwọn tó jẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC àti wọ́n ó kálukú lọ rẹ́gísítà ní fáìlì tó tiẹ̀ wá fọ́ nídìí. Mo tẹ̀ fẹ́ sọ fún yín lé nìyí, àwọn tó wá láti àwọn èèyàn wa tó wá láti ilẹ̀ Ìgbò ọ̀gán ló jàǹfààní kíní yìí jù, because àwọn èèyàn wa ní apá ibi tá a wà yìí ṣan àtètè gbà nǹkan gbọ́. Ìjọba irọ́ ni yẹn, nàláì ló di nà true. Ó wá ṣe tán ọkọ̀ kíní yìí máa tù ìyẹn báyẹn. Ẹ wo trader money tó ń fáwọn èèyàn nípa ti tọ̀dọ̀ kan tí President Buhari ti ṣe fún àwọn ọ̀dọ́ nípa pé ká rí wọn lágbára, kì í ṣe kákan ọ̀rọ̀ kadà fún ẹ̀ka ṣe gbogbo ẹ̀. Mi ò tí ì ìjọba tó ti ṣèrú ẹ̀rì báwọn èèyàn tó yẹ kó sọ wọn sọ. Kí ló dé? Well, àwọn tó jẹ́ mínísítà tó jẹ́ kí nílẹ̀ lè bí, bọ̀ èmi mọ̀ dájú wípé mo mọ̀ nǹkan tí President ti ṣe fún àwọn ọ̀dọ́. Tó nígbà tí ẹ mẹ́nu bà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́, àwọn kọ̀ọ̀kan tí ẹ̀yin dárúkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC, gẹ́gẹ́ bí aṣojú ọ̀kan lára àwọn aṣojú ọ̀dọ́, gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe ń lọ yìí, ẹ̀yin náà wò pé ó máa jẹ́ ohun ìwúrí fúnrú yín báyìí láti jẹ́ kán fọ́nrẹ́ rẹ̀ síta? No, a ti sọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ń sìn, bọ̀ kò ń ṣe àsìkò ìgbà àbò lẹ́ẹ̀kan ṣẹ̀ṣẹ̀ máa sọ, lẹ́ẹ̀kan ti máa sọ ti pẹ́. Tẹ́ bá dẹ̀ tún wá rí ẹ̀rọ alákàbíàjẹrẹ ń sìn, social media ó ti bà nǹkan jẹ́. Bó ṣe ń tún nǹkan ṣe náà ló ń bà nǹkan jẹ́. Kò sí nǹkan tó láadvantage tí ó ní disadvantage. Fake news ti pọ̀ jù. Àwọn èèyàn wa ò kí ń wádìí ohun gbogbo dájú.
anybody bá ti send nǹkan báyìí píún wọn fẹ́ bọ̀ yóò tọ́nà àbíràn tá ti jẹ́ nǹkan burúkú wọ́n bẹ̀rẹ̀ sí ní jù káàkiri nìyẹn and ẹni tá a fẹ́ àlọ́ọ̀rán tẹ́ bá wo gbogbo àwọn tó wà ní social media nísìnyí báyìí ọ̀tá ìjọba ló pọ̀ jù ń bẹ kí ló dẹ̀ fà á tó fi jọ́ta ìjọba especially àwọn tó wá láti apá ilẹ̀ Ìgbò torí wípé àwọn leaders wa nínú APC wọ́n wà lára àwọn tó ṣiṣẹ́ tí Jonathan fi lọ nígbà tí Jonathan wà ń bẹ Yorùbá ò sí nínú first 20 ẹ lọ wò àwọn Ìgbò yẹn náà ló kún bẹ́ẹ̀ tá ń gbà yẹn so òǹkàlùkù náà ń jà fún ẹ̀yà rẹ̀ ni mi ò blame wọn wọ́n ní ibi tí kòkó ẹ bá so sí náà ni ló ti lọ kà so àwọn èèyàn wa tá a jọ̀dọ̀ ẹ̀fẹ́ tó wá láti South West mo fẹ́ ká la ojú wa àsìkò tiwa ló dé yìí kọ́ máa fi dùn wá tẹ́ ẹ bá lọ sí federal ministry l'Abuja ibi tẹ́ ẹ bá ti rí ọmọ Ìgbò tó bá jẹ́ minister tàbí permanent secretary ẹ lọ wọ àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn Ìgbò náà ló máa pọ̀ jù bẹ́ẹ̀ àwa Yorùbá la máa ń sọ wípé national unity àwọn yẹn ò ní so àsìkò tá a wà ẹ́ wọ́n ní ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹsí ìjọba àwa ṣe taṣíwájú torí pé bóyá ó jẹ́ Yorùbá kó sábà pé ó máa ṣe dáadáa for everybody even lẹ́kọ̀ọ́ gbogbo Ben Akabreze tó jẹ́ pé òun ló jẹ́ ẹni tó ń ṣètò ìṣúná ní Nàìjíríà lẹ́nu yìí aṣáájú ló mú ọmọ Ìgbò ni ó fi kọ́kọ́ ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ nílẹ̀ Ìgbò tẹ́ bá wá láti Enugu ẹ lè ṣe kánsílọ̀ ní Anambra tẹ́ bá jẹ́ ọmọ Enugu ẹ lè wà ní civil service Anambra bọ́ lọ́dọ̀ wa báyìí ilẹ̀ Yorùbá ó gbolẹ̀ ó gbọ̀lẹ̀ ó dẹ̀ pé wa náà lọ́dọ̀ wa fi ń develop àmọ́ àwọn tó bá jẹ́ pé tí wọ́n ń ṣọmọ òǹlù wọn gbọ́dọ̀ mọ́ wá tẹ̀lé báṣubàṣu wọn wá sọ pé kò tọmọ òǹlù báwo ìlú tẹ́ bá ti dé tẹ́ bá ti bá ọba ìlú yìí ò kí ń ṣe no man's land àwọn kan ló níbẹ̀ tó dáa ń pariwo ibi báyìí ò ṣe lọ́dọ̀ tiyín ẹ sọ pé ìlú tiyín ni ní ilẹ̀ Ìgbò agídílẹ̀ fi rí ọmọ tí ò ń ṣe ara wọn níbi tó bá jẹ́ ibi tó bá dáa tí wọ́n ti máa gbà kẹ́ẹ̀rẹ́ alẹ̀ kẹ́ẹ̀ kọ́lé síbẹ̀ bọ́dọ̀dọ̀ tí wọ́n gbà yìí àfààyè gbonílé àfààyè gbàlejò àmọ́ kálejò náà tẹ̀ jẹ́jẹ́. torí pé national lẹ́wà la ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ national ó tún wá kù nǹkan kan tó jẹ́ nǹkan tó ń jà rìnrìnrìn látòkè títí tó fi délẹ̀ tó fi dé ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà ọ̀rọ̀ epo a máa gbogbo wa la mọ̀ pé tó bá ti dàsìkò December epo ó máa wọ́n gbẹ́nu sókè torí ọdún tí December dẹ̀ ti lọ tá a ti wọnú January gbogbo àrọ̀lẹ̀ ó mà ti ń lọ bí oṣù mélòó kan báyìí epo yìí máa wọ́n gógó sí ni kò sówó kò sóúnjẹ kò sépo kí lẹ ti fẹ́ káwọn èèyàn ó ṣe sí ẹgbẹ́ òṣèlú APC. Aṣíwájú ti address issue náà ní Abẹ́òkúta ní rally tá a ṣe lábẹ́òkúta lánàá tẹ́ bá wò dáadáa Nàìjíríà yìí àti ìdọ̀kan. àti ìdọ̀kan. bẹ́ẹ̀ ni ẹlẹ́yàmẹ̀yà ó ṣe ń ṣẹlẹ̀ ní President Buhari ti ń lọ ọdún mẹ́jọ lọ fún 5 years for the first time in the history of Nigeria December kò sí scarcity ẹ lọ wo record now election wa ń bọ̀ ẹ lọ change owó tẹ́ ẹ change ó dáa torí ẹ sọ pé torí àwọn Boko Haram owó ni wàá sí ìta ó ṣe jẹ́ pé gbà tí bò ń bọ̀ ìní epo wọn ní gbogbo kíní yìí ń ṣẹlẹ̀ gbogbo alámọ̀ wípé ọgbọ́n àti kẹrànjẹ ni ọgbọ́n láti lè jẹ́ kí àwọn èèyàn kọ̀yìn sí ẹgbẹ́ APC torí pé wọn ò fẹ́ kí páwó kúrò ní ibi táwọn tán ti believe pé ẹ̀tọ́ àwọn ni. so lọ́wọ́ tá a wà àwa tá a jẹ́ ọmọ káàró òjìire àtàwọn yòókù tó bá fẹ́ ìlọsíwájú Nàìjíríà a gbọ́dọ̀ rí pé epo tó wọ̀n ẹ̀ artificial ni dọ́gbọ́n ni àmọ́ Ọlọ́run sì lẹ́yìn alábòsí wọn ò fẹ́ kí orísun agbára kó kúrò níbi tó wà. gbogbo aládàámọ̀ pé tí náà ti bá ti ṣọdún mẹ́jọ sáàtì náà ṣe tiẹ̀ bí wọ́n ṣe ń pín nìyẹn tí kò fi sí wàhálà bẹ́ẹ̀ tá a wá tẹ̀sẹ̀ bọ́ yẹn unfortunately for them tán bá ṣe aṣíwájú ó gbọ́n lóde ẹ máa rí pé nígbà tó ti sọ̀rọ̀ lánàá lábẹ́òkúta ń sìn náírà yẹn wọ́n kó jáde epo yóò wálẹ̀ ó dẹ̀ ti sọ ní kẹ́ lọ fọkàn balẹ̀ tábà náà fẹ́ increase ẹ̀ tó ń bá débẹ̀ òun á yọ owó epo kúrò ńbẹ̀ ó sọ lánàá fún rẹ̀ so gbogbo ọgbọ́n tí wọ́n ń dà yìí torí wípé nǹkan ò fẹ́ jẹ́ kí ìjọba yẹn kó kúrò ní north ni. ọ̀rọ̀ yìí ó fẹ́ dà. and unfortunately wọ́n mọ̀ wípé aráàlú lára ni ẹbí aṣíwájú mélòó ni ló máa kàn so kọ́ má ti torí pé bóyá torí pé ẹ̀ ń kórìíra ẹnìkan tàbí ẹ fẹ́ kí agbára ó kúrò ní ibì kan ẹ mọ́ fi àjà aráàlú. so because aráàlú ló ń ta àwọn wo gan lẹ ń sọ ìyá wọn wo. ṣe pé nínú gbogbo ẹgbẹ́ náà ni aláwọn kan nínú ẹgbẹ́ APC tó jẹ́ wípé ọ̀tá àlọsíwájú ni wọ́n a ní PDP náà ní gbogbo ẹgbẹ́ ló wà
but ọ̀rọ̀ tàṣíwájú ń sọ ní àwọn kan wà tó jẹ́ pé tẹ́ bá lọ wò Emefiele tó jẹ́ gómìnà CBN òun àti PDP candidate deputy vice presidential candidate tó wá láti Delta ọmọ ìlú kan náà jọ ni wọ́n, ọmọ àgbọ̀ kan náà jọ ni wọ́n, ọwọ́ ti kàn wọ́n bẹ̀. Ẹni tó jẹ́ Kyari tó jẹ́ alága NNPC pẹ̀lú Àtìkù Fúlàní kan náà jọ ni wọ́n, so wọ́n ní eégún àti ró wọ́n ní kíní kan èyí àti ró wọlé eégún àti ró jáde. So òṣèlú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe pé kò sí nǹkan tó ṣe po kò dé sí nǹkan tó ṣòwò, òṣèlú ni òṣèlú nǹkan tó ń ṣe àdẹ sọ pé kán má ṣe àmọ́ kán má fara náírà lò. Ẹ jẹ́ ká bọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, alápatìmápá ẹlẹ́sẹ̀ ti mẹ́sẹ̀ olórí ti mórí. Kí ni ẹ ń fojú sọ́nà fún nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí? Ǹjẹ́ ẹ rò pé bí ẹgbẹ́ òṣèlú APC ti ṣe pín yẹlẹyẹlẹ, ǹjẹ́ ẹ rò pé ó sì tún ó ṣùọ̀ fún wọn? Tẹ́ bá wò ó ṣe ní láàánú fún ẹgbẹ́ APC pé wàhálà ta ní kò ṣe wàhálà tó yẹ ká ní, àmọ́ gẹ́gẹ́ bí party man tí ó bá ti ṣẹlẹ̀ fún ìfẹ́ ẹgbẹ́ tẹ́ bá ní kálukú náà yóò gbà tó bá ṣe rí ni. A nídìí òṣèlú tó bá kọ wájú sí ẹ lénìí ó lè kọ̀yìn sí ẹ lọ́la, kò sí permanent champion, reigning champion ló wà. Tẹ́ bá wo 2018 ẹgbẹ́ PDP wọ́n pín sí méjì. Àwọn Ládọjà kúrò ní PDP wọ́n kọ́kọ́ lọ ADC kan tó lọ sí ZLP. Àwọn èèyàn kan náà kúrò lọ́dọ̀ tiwa náà wọ́n lọ form ADC. Nígbà tí bòdẹ dé wọ́n rí pé tí àwọn bá fẹ́ defeat Adélabú àwọn ní láti parapọ̀. So the same thing ló máa ṣẹlẹ̀ at the end of the day àtàkọ́dọ̀ àti NNPPO àti SDPO tí àwọn PDP ti lulẹ̀ tán ní February 25 tí wọ́n máa lulẹ̀ ní February 25 gbogbo wọn náà wá parapọ̀ wọ́n á ṣiṣẹ́ fún ẹgbẹ́ APC. So mo fi lè fi dá yín lójú pé lágbára Ọlọ́run Senator Teslim Fọlárin ló máa jẹ gómìnà. A mọ̀ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó dájú dáadáa ni olóyè Báyọ̀ Adélabú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ tún díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord ló jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ǹjẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yin náà bẹ ṣe súnmọ́ra sí ṣé ìbáṣepọ̀ ọ̀hún ṣó sì dán mọ́rán? Tẹ́ bá wo òṣèlú kò sí jà olóyè Báyọ̀ Adélabú nígbà tá a bẹ̀rẹ̀ gbogbo wàhálà afẹ́ṣe kọ́ngà ṣe gbogbo ẹ̀yẹn àwọn ni mo fara mọ́. Àmọ́ èmi ní ọkàn wípé tí ò bá kẹ́ ẹ̀ lé ní 2019 tí wọ́n fún gbogbo apáta ń gbà yẹn Tégbèlà support ó dẹ̀ di ọjọ́ election àṣẹ wá látọ̀dọ̀ leader wa kọ́lọ́ba àfọ̀rùn kẹwọn Senator Abíọ́lá Jímọ̀bí wípé Báyọ̀ Adélabú ni gbogbo everybody gbà fọlá dẹ̀ ṣiṣẹ́ fún. Bàtẹ́dùgbò dẹ̀ ti lọ Báyọ̀ náà ni gbogbo wa gẹ́gẹ́ bí ẹni tá a fẹ́ rú tọmọ́dì kó ṣe kíní àti ò dẹ̀ ti lọ bó ṣe yẹ kó ṣe lọ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tí Báyọ̀ náà bá gba tíkẹ́ẹ̀tì òun náà ní fẹ́ káwọn náà kúrò ní ẹgbẹ́ òun náà máa sọ fáwọn ẹgbẹ́ àjọṣe ẹ̀jẹ̀ tó nǹkan tó wà nílẹ̀ yìí ó tó pin. Èmi dẹ̀ sì nígbàgbọ́ pé tá a bá ti dìbò first election tán ọ̀rọ̀ ẹgbòdì náà jókòó wọn á jọ bára wọn sọ̀rọ̀ because tá a bá sọ pé ànídìí Báyọ̀ à ń tanra wa ni because ògbóná gbòǹgbò nínú ẹgbẹ́ APC náà ni. And ẹ tó bá jẹ́ lóṣèlú èmi tí mi ò dìbò ló mọ iye tó ná lẹ́tọ̀ àti sọ fún mi pé má lọ ju pé kí ká máa bẹ̀bẹ̀ náà lọ. Ẹ tó dẹ̀ jẹ́ candidate wa náà yẹn Senator Fọlárin àwọn tẹ́ ẹ kú náà lọ ó ti lọ ń pẹ̀tù sáwọn èèyàn ní ọkọ̀ kíní yìí ẹ jẹ́ ká gbà pé àṣìṣe wáyé tòótọ́ láti gbé kó sọ àṣìṣe ń gbà yẹn irọ́ ni o àṣìṣe wáyé bọ̀ kì í ṣe àkọ́kọ́ náà tó ti máa wáyé náà nìyẹn nídìí òṣèlú máa wáyé so tá dẹ̀ ti ṣẹlẹ̀ tán á bẹ̀rẹ̀ wa náà ni nkàlùkù náà dẹ̀ ó ní tó máa ń pè ní negotiation ọ̀dà náà tá a bá wọlé nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí ló fẹ́ so mo sì ní believe pé tá a fi lè mú Ládọjà Senator Ládọjà bàbá wa àti àwọn lánlẹ́yìn gbogbo wọn gbà yẹn tán fi lè ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé kò sí nǹkan tó sọ pé káwọn náà máa lè ṣe fún Teslim Fọlárin nígbà tí a bá kọ́ parí first election. Eléyìí tó kọ́kọ́ ń bọ̀ ní February 25 ló máa decide a lot of things tó máa ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Tọ́ ǹjẹ́ tẹ láǹfààní láti ṣiṣẹ́ kankan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó bọ́ sídìí òṣèlú? mo ṣe dáadáa mo serve ní Enugu from there mo ṣe pẹ̀lú UBA Enugu branch after tí mo kúrò ní UBA mo wá sí padà sí mo ṣiṣẹ́ for 2 years mo wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ní àǹfààní láti ṣe personal assistant Professor Yemsala wọ́n ti dolóògbé lẹ́ni wọ́n ni wọ́n jẹ́ vice chancellor LAUTECH tẹ́lẹ̀tẹ́lẹ̀ so nígbà tí wọ́n fi wọ́n ṣe chairman SUBEB after that mo tún ṣiṣẹ́ pẹ̀lú Copac Nigeria Limited
so from there láti Copac ni èmi náà ti láǹfààní láti dá farm tèmi sílẹ̀ tí mò ń pè ní loyalty investment. So after gbà kí yẹn ni ẹ̀ ń ṣe ń bẹ̀? everything tó ajẹmọ́ farming, poultry, piggery, everything. Níbo nìyẹn wà? Ìdó. Ìdó? Ọmọ ìlú wo gan ni? Ọmọ Ìbàdàn. Ní agboolé wo? Ilé Akíntayọ̀ ní Bẹ̀rẹ̀. Ní Bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ Ìbàdàn ní ọmọ Bẹ̀rẹ̀ gangan lójú Bẹ̀rẹ̀. Lójú Bẹ̀rẹ̀ gangan. Ìbáṣepọ̀ láàrin ẹ̀yin àti gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báwo ló ṣe bẹ̀rẹ̀? Well, ṣe mọ̀ wọ́n ní orí tí ò gbé ni ló ń gbá láwùrẹ́ kò ní. Mi ò ní torí mo dìbò ní 2011 fún House of Assembly láti ọ̀nà àrà state constituency. Nígbà táwọn náà dìbò fún gómìnà. But nígbà yẹn mi ò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú wọn. Ju wípé àwọn ni candidate fún governorship. Èmi ni fún House of Assembly. Ní ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú ACN gbà náà. So after gbà yẹn mo dìbò ọlọ́ọ̀ká dára pé ká wọlé. Lẹ́yìn bí bàtà dìbò tán after bí ọdún mẹ́ta àtààbọ̀ wọn fún mi ní kankan no appointment but a sì dúró ti ẹgbẹ́ yẹn náà ọkọ̀ ìdílé ọjọ́ kan pè mí lóru mo kàn rí kọ́ yẹn ni mo tẹ̀ tún mix ẹ̀ tó wà bẹ́ẹ̀ lò wá pẹ̀lú gómìnà ọjọ́ yẹn ló wá send message sí mi pé gómìnà pè pé wọ́n fẹ́ rí ẹ mo dẹ̀ dé bẹ́ẹ̀ ayébólú alátọ́jọ́ yìí mo nígbàdàn náà ni mo wà pé olóṣèlú gbọ́dọ̀ ní second address pé after that lose election mi ti lọ kọjú mọ́ iṣẹ́ tí mo ń ṣe so kò ń ṣe dandan kò jẹ́ kí ẹni olóṣèlú gbọ́dọ̀ ní second address tí ò bá ti ní second address ó máa wà desperate nǹkan tó yẹ kó ó gbọ́dọ̀ ní iṣẹ́ tó ń ṣe òṣèlú ò ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní iṣẹ́ tó ń ṣe tó yẹ pé bí nǹkan tí wọ́n sọ fáwọn èèyàn Ọlọ́run yẹ kó ṣe kó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ mọ̀ náà pé ọkọ̀ lè jí láàárọ̀ kó gbọ́ fẹ́ lò Nàìjíríà ṣé ó parẹ́ ni so gbọ́dọ̀ ní iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí olóṣèlú no matter how small it is bó jẹ́ pé bóyá 1,000 ló máa fún ẹ lóṣù ó gbọ́dọ̀ ní so ó dára bí mo dẹ̀ ní mo ti kọjú mọ́ṣẹ́ mi kí ni ọkọ̀ kí ló fẹ́ mo ní nǹkan tẹ́ bá fún mi náà ni so mo láǹfààní láti kọ́kọ́ gba ipò amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọléèwé that's SA students ní first term wọn yẹn so mo gbà bọ́ mẹ́tẹ̀ ní 2014 àjọ ṣe tán pẹ̀lú first term wọn pàtó dẹ̀ di second term wọ́n appoint me as SA on youth and sport so àtúnṣe yẹn náà tán wọ́n tún fún mi láǹfààní láti lọ ṣe national deputy youth leader of the party so tí n bá wò kò sí mo ti fẹ́ sọ ìtàn ìgbésí ayé mi nídìí ọ̀rọ̀ òṣèlú tí màá gbàgbé Senator Abiola Ajimobi nípa ipa pàtàkì tí wọ́n kó nínú ìgbésí ayé mi wọ́n á tó ń ṣòwò nìkan pẹ̀lú ìyàwó wọn ló fi jẹ́ pé tèmi eléyìí tẹ́ bá la ẹ̀jẹ̀ Bolaji Rẹpẹtẹ ẹ̀jẹ̀ Ajimobi wà mẹ́. lórí àhesọ ọ̀rọ̀ la máa pè o ṣùgbọ́n inú mi dùn pé tí a bá gbọ́ òkodoro ẹ̀ lẹ́nu yín á fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní inú àyà gómìnà àná inú wọn ò dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé bẹ́ẹ̀ ni sà. kò sẹ́ni tó máa sọ pé because tẹ́ bá wò ó tábà ní crisis by now ṣèyí tí wọ́n máa kó handing over nòtẹ́ so kò sẹ́ni tí inú ẹ̀ dùn sí but gẹ́gẹ́ bí mọ́dà fún gbogbo àwọn atásọ́pá bá ń ṣe APC lọ́wọ́ lé nìyí àbí bí ìyàwó ó ti gbà for everybody dèní eléni òun ni coordinator fún Tinubu Shettima ní women wing láti national ni wọ́n ti yàn ó dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun láti lè make sure wípé APC win this coming election fine ọ̀nà ní ẹ̀hónú kan tàbí méjì but wọ́n ti jèbù rẹ̀ gẹ́gẹ́ bí ìyà fún gbogbo wa. ẹ fi dá wa lójú pé wọ́n ti jèbù rẹ̀ kì í ṣe pé bóyá ẹgbẹ́ òṣèlú accord náà faramọ́ báyìí. no ẹ tẹ́ bá rí wọn ẹ lè rí wọ́n tẹ̀lé APC jáde ṣe campaign èmi àti wọn ti jọ tẹ̀ ṣe má gbàgbé pé ọmọ Ajimobi the only son tó ní on contest under APC o so ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láti lẹ̀kẹ́ sí ìjọba so ó ń bá jáde àjọ ń jáde now kékèdì náà wà ní accord táwọn náà. ẹ bọ̀ wọn bá kékèdì jáde rí náà ọjọ́ olùgbọ́ ẹ̀ lè sọ pé bókè wọ́n tẹ̀lé èèyàn jáde tí ẹ bá ti wà láàrin arẹwà méjì ó gba ọgbọ́n so kékèdì oṣù ọmọ kékeré wọn ò dẹ̀ ní direct control àná lójú lè decide pé ó lè decide pé ok àwọn family àwọn mi ò fẹ́ bá wọn sọ̀rọ̀ bọ̀ mi ò lè kọ̀ sí ìyá mi lẹ́nu so kékèdì ó lè decide pé kì í ṣe ọmọ kékeré àti ìṣẹ́ tó lè wò pé òun fẹ́ fẹ́ yàwó tó dàbò tó fẹ́ fẹ́ yàwó ó lè dáná ara ẹ̀rọ so action to take òun ló mọ action to take ó dẹ̀ ń bá ṣe so Idris náà wà ń bẹ̀ ẹ lè sọ pé torí pé kékèdì wà ní accord kí mọ́mí sọ pé kì í ṣe ọkọ ọmọ àwọn ọmọ so kò sí tó ti ń ṣẹlẹ̀ ju wípé èmi fi dá yín lójú pé APC ni mọ́mí wa ọtí mi sọ nìyẹn ẹ tó wá dẹ̀ ní ẹ̀rí míì tó takò nǹkan tí mo sọ
kó mú jáde. So wọ́n máa ṣiṣẹ́ fún Asiwaju Bola Ahmed Tinubu, wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ fún wọn. Tẹ́ bá wọ àjùjọ lọ meet àwọn kan Muslim communities, àwọn artisans, wọ́n ti in fact tán bá ti by next week a fẹ́ meet àwọn students, bó ṣe meet àwọn stakeholders káàkiri nìyẹn. So wọ́n ṣiṣẹ́ Asiwaju, ẹni tó bá ṣiṣẹ́ APC across board náà ni. Ṣáárà ló lẹ́nu sọ fún pé APC bí báyìí kíní kan wọ́n ti èmi ló mọ bí wọ́n ṣe ń dìbò báyẹn. So for àtò láti lè jáde síta tí wọ́n campaign fún APC, then mi ò rí reason tẹ́nibọ̀dì máa rò pé àbí wọn wà pẹ̀lú APC. Ipa yín ní ẹkùn ìdìbò yín, ipa yín ní ìjọba ìbílẹ̀ yín, kí lẹ ti mú wá gẹ́gẹ́ bí igbákejì adarí àwọn ọ̀dọ́ lápapọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC? Internal officer of that party. Kò ń ṣe ipò tó jẹ́ pé wọ́n san salary, ipò wípé mò ń ṣe fẹ́ gbẹ̀ ni. Bọ́lá rẹ̀ náà ara àǹfààní tá a máa ní náà ni tí mo sọ fún yẹn, mo lè àwọn èèyàn mo lè sọ yàrá èèyàn tó ṣe bó ti jàǹfààní láti ọ̀nà àrà kì í ṣe lọ́nà àrà kan Ọ̀yọ́ state entirely tó pé nípasẹ̀ mi mo ti facilitate tó fi rí gbogbo ìrànlọ́wọ́ gbà nípa owó and everything and so many interventions. Àwọn Nigerian Director of Employment wọ́n ní ètò tán máa ń ṣe fún àwọn èèyàn, mo mọ iye ọ̀dọ́ tó ti jàǹfààní ẹ̀ lọ́yọ̀ state, so a lot of things àgbogbo náà dẹ̀ mọ̀. So mo nígbàgbọ́ pé tí àwọn ọ̀dọ́ ta lè rí tí wọ́n bá ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀. dáadáa ṣe rí style of politics wa ni wípé àwọn ọ̀dọ́ gbogbo tá a bá ṣe fún ọ̀dọ́ nǹkan tó ń tọ́ sí ni because kì í dẹ̀ ṣe ọmọ ẹgbẹ́ wa nìkan, àwọn mìíràn tó jẹ́ pé wọ́n nídẹ̀ lóòótọ́ ọmọ ẹgbẹ́ ló pọ̀ jù because tí wọn bá jáde kan ṣiṣẹ́ fún wa a lè débi ìjọba sọ́nà gbọ́dọ̀ kọ́kọ́ jẹ àǹfààní bọ́ àwọn mìíràn tó jẹ́ pé wọn ti ṣe ọmọ ẹgbẹ́ náà tọ́nà jẹ àǹfààní yẹn. Àfi nǹkan tí wọn ò bá call attention mi sí ni mi ò ní dìde sọ̀rọ̀ wọn sí. Kí ni ntẹ́ ńlá fojúsọ́nà fún tísà ìdìbò ilé ìbá ti lọ kọ́lọ́nṣẹ́ mi gbogbo wa? Ẹ ti sọ́tọ̀ Ọlọ́run ló lẹ̀mí lọ́dọ̀ kọ́lọ́ má ṣe wá ní ẹni tí ó ní dọ̀la tó ń dọ̀túnla. Ẹ bá ti wá ń di òṣèlú ló ní àfojúsùn. Mo ní àfojúsùn mi nídìí òṣèlú. Mo dẹ̀ mọ ìgbà tí ó tọ́ àgbà tí ó yẹ láti gbé jáde kọ́lọ́dẹ̀ mi wá sí. Ìgbà tó tọ́ àti ìgbà tó yẹ. Tọ́ ṣé adúpẹ́ sà tẹ́ gbà wá lálejò. Mo dúpẹ́ fún àǹfààní tẹ́ fi sílẹ̀ fún mi. Ó yá ẹ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ní ráńpẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ fún àtìlẹ́yìn tẹ́ bá ń gbọ́ rẹpẹtẹ kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ju àtìlẹ́yìn tó ń ṣe fún mi lọ. So èmi náà ò pé tán mo níbi tí mo kù sí but mo dúpẹ́ pé wọ́n gbà mí bí mo ṣe rí. Mo dẹ̀ fẹ́ gbà wọ́n mọ̀ràn pé tí election lè bá ti lọ àsìkò ọ̀dọ́ ló ṣẹ́kù, so kọ́ wáyé kó tú wọn kọ́ wáyé kó rẹ̀ wọ́n, gbogbo pátá bá lè ṣe ẹ jẹ́ ká ṣiṣẹ́ fún ẹgbẹ́ APC. Mo dẹ̀ nígbàgbọ́ pé bó ṣe tá a bá ṣe àṣejèrè ni. Ẹ̀yin aráalé ànírè jù báyìí lọ lórí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe igbákejì alága àpapọ̀ fún àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC. A ti fi wé ra wọn àti mú wá lọ́tùn mú wá lósì. Tọ́ ètò ìdìbò tó ń bọ̀ yìí oníkálukú náà ló máa fi ọwọ́ ara rẹ̀ yan èyí tó bá fẹ́. Nígbà míì lásìkò míì mo lérò pé a tún láǹfààní láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn. Ẹ ṣeun àdúpẹ́.